Africa Content TV. Okay. Senator Olamilekan báyé bá rojọ́ ẹ̀fẹ́ nìyàn. Ẹ̀rẹ́ tí yín fà lọ́hùn. Ọba tí ń gbá ní lágbàtàn tí kì í fẹjọ́ ṣègbè ní. Kí la bá fi wé ayé tí ó ní bẹ̀rẹ̀ àtòpin. Bìdáyà wà lọ́ní àyà kò sí ẹni pàun tó ń jáyé. Kí la bá pé sọmọ tí olópó tó sì gbáyé dúró. Ẹ̀rù Ọlọ́run bà mí o ọba tó jò ń gbogbo lọ. Ewé ń jẹ́ ògùn ń jẹ́ ẹwà ṣe Ọlọ́run lára wọn. Kí la bá fi wọ́n wé ẹni sọ pé kò sọ Ọlọ́run. Òròǹké ayé ń bẹ̀rù Ọlọ́run ẹ̀rù mọ́sádìọ́. Bówó ojú bówó ọkàn kò ṣeé jẹ́ bínú bá ti kún. Ọlọ́run ò jẹ́ Ọlọ́run ò mú. Ó sì ń fọmọ Ádámọ̀ jẹ. Ẹni ayédìní bá ń kú bá a. Kó dán Ọlọ́run wò. Ọlọ́run mi onídìínkùdì. Ẹrú wèrè àti wèrè. Ta ló ni wọ́n ṣe bọ́ Ọlọ́run ni? Ayé tí mo kún mọ́rùúrù. Wọ́n sì ti mọ̀ sàmọ́ rọ́rọ́. Yayi bẹ́yàn ń jẹ́ níkùn èèyàn. Tó sì tún gẹ́ṣin nínú wọn. Ìyẹn ò pé ká mọ́nú wọn. Ẹni ń gbẹ́gi ni kábì ká mọ́rù ohun tó fẹ́ gbẹ́. Ó yẹ kí á bí alágbẹ̀dẹ ká mọ́rù ohun tó fẹ́ rọ. Ó yẹ pé Yayi Yayi Yayi. Ẹ̀yin obìnrin ṣó Yayi dọ́dọ̀ ẹ Yayi. Ẹ̀yin ọkùnrin ṣó Yayi dọ́dọ̀ ẹ Yayi. Yayi Yayi Yayi. Yayi Yayi Yayi. Olamilekan Yayi Yayi ya. Báwa gbé Yayi débi tá ń fẹ́. Báwa gbé Yayi débi tá ń fẹ́. Ọlọ́run tó gbé Káàbà débi tó gbé wa. Báwa gbé Yayi débi tá. Ọba tó gbé Káàbà débi tó gbé wa. Ó yá gbogbo ogun ta lè fẹ́. Yayi ni Yayi ni Yayi ni. A sọ pé Yayi ni Yayi ni Yayi ni Yayi ni. Torí àwa ń Yayi àwọn wèrè ń sọ́fà. Àwa ń Yayi. Ẹ sọ wípé àwa ń Yayi. Ó yá mo ní ṣó Yayi dọ́dọ̀ ẹ. Yayi Yayi Yayi. Olamilekan tó bá Yayi dọ́dọ̀ rẹ̀ ó yá jẹ́ rọ́wọ́ ẹ lókè o. Ó Yayi dọ́dọ̀ mi. Yayi 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 o. Yayi o. Ẹ ti Yayi. Àti Yayi. Yayi o. Ẹ ṣé onílù ẹ ṣé ẹjọ́. A máa kọrin. A máa jó ẹjọ́ àròjọ́ musolókù mọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí Honorable Minister of State, my brother, my partner in progress, and Honorable Isiaq Salako. I recognize you, sir. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kádé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ìlú kẹrẹ kó máa pọ̀ sí. Ẹṣin ọba kó jókòó pẹ́ o. Kí olórí kó máa ṣiṣẹ́ bí o. Kábíyèsí o. Tọ̀wọ̀tọ̀wọ̀ kí gbogbo orí adé. Ẹ kú dìde o. Lágbára Ọlọ́run ẹ̀mí àṣìká o. Ọlọ́run á wà pẹ̀lú wa o. Mo kí yín gbé Ramadan Kareem. Ẹ pẹ̀lẹ́ sà. Láti bẹ̀ lọ, mo kí former Deputy Governor, 8, the Yadini Mùsùlùmí, gbogbo ìpínlẹ̀ Ògùn pátápátá, Her Excellency Alhaja Salma Bad
Sima, I recognize you and I very much for me always. From there, I also recognize the governor of our, in person of Prince Shegun Adeshegun. I recognize you, sir. I thank you very much also for coming. Let me also use this opportunity to recognize our father, the father of our party, the chairman of the All Progressive Congress, Ogun State chapter, the biggest party in Nigeria, Chief Yemi Sanusi. I greet you, Daddy. Daddy, I thank you very much also for coming to be part of this great occasion. Let me also use this opportunity to recognize the Deputy Speaker of Ogun State House of Assembly and all honorable members of Ogun State House of Assembly that are here. I recognize you and I thank all of you for coming out in your numbers to also join in this great occasion. Láti bẹ̀ lọ, mo fẹ́ recognize àwọn bàbá mi, àwọn chief imam tí wọ́n jáde, tí wọ́n wá. Ẹ̀yin bàbá mi, ọjọ́ ti pẹ́. This is the 3rd edition of this program. The first 2 times, ó kọjá bẹ́ẹ̀, ẹ sọ Al-Quran kalẹ̀ láti ṣàdúrà fún mi, láti ṣàdúrà fún governor àti president of the Federal Republic of Nigeria. Eléyìí ni 3rd in a series tó jẹ́ pé màá láǹfààní láti darapọ̀ mọ́ yín lẹ́nu. Ẹ̀yin bàbá mi, ẹ pẹ́ fún wa, ẹ pẹ́ fún wa. Mo dúpẹ́ gbogbo àdúrà tẹ́ ṣe fún ààrẹ orílẹ̀-èdè wa, President Bola Ahmed Tinubu. Lágbára Ọlọ́run àdúrà náà mọ́ wọn. Èyí tẹ́ ṣe fún gómìnà wa, Governor Dapo Abiodun. Lágbára Ọlọ́run àdúrà náà á dúró tì wọ́n. Èyí tẹ́ wá ṣe fẹ́mi ọmọ yín, Adéọlá Solomon Olamilekan Yayi. Tẹ́lẹ̀ títí ń ṣe látẹ̀yìn náà sígbà yìí. Lágbára Ọlọ́run àdúrà náà á wà pẹ̀lú mi o. Kò ní fi mí lẹ̀ o. Mo fi opportunity láti kí the chief imam of Egbaland. Bàbá mo kí yín o. Ẹ fún mi o. Mo dúpẹ́ ọ̀rọ̀ ìyànjú àtàdúrà tẹ́ gbà. Bíta ìwí náà ló ṣe máa rí Ọlọ́run á dúró tì wá o. Mo fèyí kí chief imam of Remoland. Bàbá mi, ẹ ṣé, ẹ kú àdúró tì gbogbo ìgbà. Ẹ kú àdúró tì o. Ọlọ́run á bá mi dúró tì yín. Lágbára Ọlọ́run, Yayi àjọ yín lójú o. Yayi ò ní gbàgbé yín o. Yayi àdúró tì yín o. Mo kí chief imam of Ijebuland. Bàbá mi dáadáa, ẹ kú gbogbo ìgbà mi. Ọlọ́run á bá mi dúró tì yín. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa o. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa o. Mo tún wá kí chief imam of Yewaland. Mo kí bàbá mi, mo kí yín o. Ẹ kú àdúró tì, ẹ kú gbogbo ìgbà. Ọlọ́run ní fi yín lẹ̀ o. Ọlọ́run á dúró tì yín. Ẹ ṣé. Mo kí Wakil Mùsùlùmí of Yorubaland, Edo and Delta State, Sheikh Ikil Sugar. Bàbá mi mo kí yín o. Ẹ kú ohùn náà, ẹ kú gbogbo ìgbà. Ìwọ̀nba yìí tẹ sọ́ńbì ńsìnsìn, ó ti wà lórí afẹ́fẹ́, wọ́n ti post ẹ̀. Òun mò ń wò lẹ́gbẹ̀ẹ́ mi gbà tẹ́ fi hàn mí lẹ́ẹ̀kan. Lágbára Ọlọ́run, gbogbo èyí tẹ́ sọ ló dáa. Èyí tẹ́ sọ tán ní kò dáa Ọlọ́run ní jẹ́ a gbọ́. A dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kú àdúró tiwa o. Ẹ kú àdúró tiwa. Ọlọ́run á bá dúró tì yín. Ọlọ́run ní fi yín lẹ̀. Mo wá kí brother mi, the guest lecturer for today. Èmi àti Sheikh àmì Ọlọ́run, ó ti tọ́jọ́ mẹ́ta tá ti ń bá bọ̀. Ó ti pẹ́ tá ti jọ wà. Kò sí nǹkan tí ń bá pe Sheikh sí. Kí Sheikh wà ní US, wọ́n á dé láti lè rí pé kí ní ẹ di ṣíṣe ni. Nígbà tí wọ́n sọ̀rọ̀ ń bí ilé kan, the first lecture tá kọ́kọ́ máa ṣe lórí ilẹ̀ lẹ́yìn ní nígbà yẹn kò sí gbogbo structure tẹ̀rí yìí níbẹ̀. Kò sí níbẹ̀ rárá. That was far back 2016, 2015. Òun la kọ́kọ́ ṣe ètò àdúrà, àkànṣe àdúrà pẹ̀lú all our Muslim brothers and sisters. Nígbà yẹn, gbogbo nǹkan tó wí nígbà yẹn náà ni. But we thank God today, it's a different ball game. A dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run. A dúpẹ́ gbogbo àdúró tì wọ́n. All these years, Ọlọ́run á bá mi dúró tì yín o.
Sheikh mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àárín wa ò ní bàjẹ́ o. Ọlọ́run ní dá àárín ẹ̀yin àtọlọ́run rú o. Èyí gbogbo ilé ìtẹ́ sọ àrò ọmọ àdúrà tẹ́ gbà Ọlọ́run á mú lọlé àṣẹ o. Ọlọ́run á bá wa dúró tì yín. Láti bẹ̀ mo kí our guest from Pakistan. I recognize you. Thanks for coming and be part of this. I appreciate this. I thank you very much for coming to be part of this Ramadan lecture. It is well, we thank God. All that is happening in Middle East, may Almighty Allah bring it to an end. May peace return to Middle East, and it shall be well with Middle East. Thank you very much. Moki Gogo, former House of Representatives, my dear brother, Honorable Balogun, Honorable Buki Braimo, Dr. Adejare, Honorable Ojubele, and many others like that. Honorable Kayode Oladele, the immediate acting chairman of the Federal Character Commission, and now a distinguished member of Federal Character Commission representing Ogun State. The executive chairman of Yewa South Local Government and E4 LGA, I recognize you. Honorable councillors, I was told you are here in your numbers. About 180 honorable councillors are here this afternoon. Iyalojas and Babalojas, Mokiyo, Moki all religious organization, Gbogbo Yami Asalatu, Mokiyo, Mo le ṣàsàlátù létí òkun, mo le ṣàsàlátù létí ọ̀sà, bẹ́ẹ̀ àsàlátù ni mo fẹ́ jó, àsàlátù ni ẹ lò fún mi, ẹ lò fún mi. Ẹ ṣé mo kí yín, mo kí àwọn Asarudeen tó wà níbí, in your numbers, I thank you very much. Mo kí àwọn Nawarudeen tó wà níbí, mo kí yín, I thank you very much. Àwọn Ahmadiyya, mo kí yín o. Àwọn 41, mo kí yín o. Nawarudeen, mo kí yín o. Mo ṣe sọ gbogbo Asalatu group tó wà níbí, mo kí yín, and many other religious organizations that are here. Ìkíní, kò sẹ́ni tó máa lọ lẹ́ńbì lẹ́nìí bí tá ṣe lè pọ̀ tó yìí tó ní mówó lọlé o. Kò sí bí tá ṣe lè pọ̀ tó. Ẹ wá gbọ́ o. Ẹ farabalẹ̀, ẹ gbọ́ mi. Ẹ jọ̀ọ́. Mo ṣètò yẹn ní ṣísẹ̀ntẹ̀lé ni. Gbogbo League of Imam and Alfas ọ̀tọ̀ lètò wọn. Gbogbo Asalatu pátápátá ọ̀tọ̀ lètò wọn. Gbogbo àwọn ẹyẹ ọlọ́jà, bàbá ọlọ́jà ọ̀tọ̀ lètò wọn. Gbogbo àwọn lọ́balọ́ba ọ̀tọ̀ lètò wọn. Gbogbo àwọn baálé ọkọ ìlú, mo kí yín o. I was told we have 300 of them that are here. Mo kí gbogbo baálé o. Tọ̀ lètò wọn. Gbogbo àwọn leaders ẹgbẹ́ pátápátá tó wà níbí ọ̀tọ̀ lètò wọn. Ẹni tí ò wá, ẹ wá gbọ́ o. Ẹni tí ò wá sí kàtígórì yìí pátápátá tó wà níbí ìlénìí, a gbé nǹkan tó máa fi sínú lọlé àti 10,000 naira each. Ẹ gbọ́ mi o. Ẹ gbọ́ mi o. Ẹ gbọ́ mi o. Ẹ farabalẹ̀. Mi ò, ẹ jọ̀ọ́, ẹ gbọ́ mi o. Mi ò rọ́yàn sí yín. Envelope yẹn ti wà nílẹ̀. Ẹ máa tó gbá ni. Kò ń ṣe pé máa fi jíṣẹ́ àti envelope ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan. Ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́, ẹ gbọ́ mi o. Ẹ gbọ́ mi o.
àwọn àsàlátù wọ́n ti pè mí wọ́n ti sọ iye tó wà àsàlátù kọ̀ọ̀kan tó ṣe wáyé 750,000 naira ní fáwọn àsàlátù kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo àwọn ya lọ́jà pátápátá wọ́n ti pè mí wọ́n ti sọ fún mi yàtọ̀ sá fún àwọn ìyá ọjà àti bàbá ọjà gbogbo àwọn lọ́jà tó wà ń bì bídá ipò tó káàkiri gbogbo tó ti wá mo ní kó gbé 4 million naira fún wọn. Àwọn kánsẹ́lọ̀ ẹ ṣé àṣòṣèlú ń bí lẹ́nìí wọ́n mọ̀ pé àdúrà la wá gbà wọ́n mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ń retí kí Yayi sọ̀rọ̀ kí Yayi lahùn ó jẹ́ kẹ́ mọ̀ wípé progressive ní Yayi láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹgbọ́ ẹdúró ìyá mi ẹgbọ́ mi ò kúrò ní progressive rí mo bẹ̀rẹ̀ láti AD mo lọ sí AC mo lọ sí ACN títí tí mo fi wá sí APC mi ò yẹsẹ̀ kúrò ní progressive rí àní progressive gbogbo nǹkan tá à ń ṣe ló létò ètò ní progressive ẹgbẹ́ elétò ní progressive tó bá tàkókò láti sọ̀rọ̀ Yayi á sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́ni táwa iftar la wá ṣe àwa láti wá bá Ọlọ́run sọ̀rọ̀ àwa láti wá dúpẹ́ fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa wípé ọdún tó lọ àwa la gbàwẹ̀ yìí ọdún tó wà tàdé wà inú wọn fẹ́ ní kọ̀ọ̀kan wa ṣàwátì kádẹ̀ tí wá gba ọ̀rọ̀ ìyànjú látẹni ẹni Ọlọ́run tó dẹ̀ ti bá wa sọ lágbára Ọlọ́run gbogbo nǹkan tó sọ àmọ́ wa o. I want to thank the entire Muslim community of Ogun West and by extension Ogun State. I want to thank you very much for being there for me, for being with me all this while. All relationships that I've created between me and the Muslim community. Kò ń ṣe pé nìkan ló ń gbà mí níyànjú, àbí anybody ló advice Yayi. Bí tí Ọlọ́run ṣe fi sí mi lọ́kàn ni mo ṣe ń ṣe yẹn. Gbogbo Mẹ́kà tí mo ń fún àwọn Mùsùlùmí different organization. Kò ń ṣe pé anybody ló ń pè ló ń sọ pé Yayi ṣe báyìí. Àrọ́dún tí mo ń ná bí 1 billion. Àrọ́dún tí mo ń ná bí 500. Tí mo fi ń rán àwọn èèyàn lọ Mẹ́kà. Mo dúpẹ́ fọ́lọ́run. Mo dúpẹ́ wípé gbogbo àwọn elétò Mùsùlùmí pápátá àdúpẹ́ pé àmọ́ fọ́lọ́run. Ẹ máa rí wípé wọ́n máa ń gbìyànjú láti pè mí láti dúpẹ́. Màá ní ẹ ní láti dúpẹ́ fún mi. Nítorí tí n bá ṣe Ọlọ́run á gbé lómi dìde láti ṣe. Wípé kàkà kẹ́ dúpẹ́ fún mi, ẹ bá mi dúpẹ́ fọ́lọ́run. Ẹ bá mi dúpẹ́ fọ́lọ́run. Ẹ bá mi dúpẹ́ fọ́lọ́run. Nítorí mi ò mọ̀ èyí tí mò ń ṣe tó Ọlọ́run fi ń gbàdúrà mi. Mi ì mọ̀ bí tí mò ń jẹ́ sí tó Ọlọ́run fi ń ṣàmì sọ́rọ̀ mi. Nítorí èmi Yayi tí mo dúró inú ẹlẹ́ṣẹ̀ ni mí. Ṣùgbọ́n Ọlọ́run ọlá ńlá rẹ̀ ló ń fojú fún ẹ̀ṣẹ̀ mi, tó ń dá mi lọ́lá, tó dẹ̀ ń fi gbogbo yín ìjọba ń ṣèkẹ́ mi láti máa tì mí lẹ́yìn, láti máa dúró tì mí, láti máa ṣàdúrà fún mi. Mi ò mọ̀ èyí tí mò ń ṣe rárá. Mi ò mọ̀ èyí tí mi ń bá máa dánú ọpẹ́ nítorí wípé àwọn èèyàn tí ò tó mi wọ́n ti lọ. Àwọn èèyàn tó jù mí lọ wọ́n ti lọ. Ẹlòmíì tájọ bẹ̀rẹ̀ ọdún yìí kò sí mọ́. Ọlọ́run ò fọmọ dà mí láàmú.
kò fìyàwó dání láàmú kò fara ní dání láàmú ẹ mọ̀ pọ́rọ̀ mi tọ́pọ̀ jọpẹ́ lọ ẹ̀rọ pọ́rọ̀ mi tọ́pọ̀ jọpẹ́ lọ yọ̀dọ̀ mọ̀ pé eléyìí tí mo sọ yìí ó ju gọ́fúnà gan lọ nítorí pé tọ́lọ́wọ́ bá ti fi ara ẹ̀ dára ẹ̀ láàmú tó fọmọdé ẹ̀ láàmú tó fìyàwó dé ẹ̀ láàmú tàbí gbogbo ìjókòó ti bùṣe so mo dúpẹ́ fún Ọlọ́run. I thank all the Muslim community wípé ọmọ yìí ni mí mo dẹ̀ dúpẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ ṣe rí mi nítorí tọ́nà tí mo rí bí ilé ni ó yà mí lẹ́nu mo dẹ̀ fi ń dá yín lójú wípé kò sí ní àkókò kankan àbí ìgbà kankan tí máa bùyàn gbogbo mùsùlùmí kéré rárá. ẹ ti rí nǹkan tí mò ń gbé ṣe ẹ ti rí wípé kó tẹ̀ tó di nǹkan kan rárá àwọn èèyàn ń lọ Mẹ́kà kó tó di nǹkan kan rárá à ń kọ́lé Ọlọ́run tó ti ń ṣàdúrà tó ti ń kírun kó tó di nǹkan kan rárá gbogbo ìgbà kí ìgbà àkókò tí wọ́n bá ké sí mi ni mò ń jẹ́ mo ti set standard fúnra mi nìyẹn ìtumọ̀ ẹni wípé that standard can never go down. That standard can never go down. Nígbà tí ẹjọ́ ẹgbọ́n mi ẹ ṣe nígbà tí sheik tó máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní iye skul báyìí ni mo ti kọ́ wọ́n ní iye ọjà báyìí láti kọ́ wọ́n ní empowerment lọ yanturẹrẹ wọ́n ní scholarship lọ lọ́sẹ̀ tó kọjá wọ́n kò ṣàdédé pè mí ni wọ́n láwọn ọmọ kan wà wọ́n lè rí wáẹ́ẹ̀kì kọ wọ́n ní wọn ò sanwó wáẹ́ẹ̀kì wọn wọ́n ní wọn ò lówó láti ṣe mo ní èlò lówó náà wọ́n dárúkọ ẹ̀ mo ní school mélòó ló wà affected wọ́n ní 218 schools mo ní ọmọ mélòó ló wà affected wọ́n ní 2,000 students mo ní kó lọ register gbogbo wọn mo dẹ̀ san gbogbo owó wọn wípé wọn ò gbọdọ̀ má kọ WAEC. That is the foundation of every children. Tó bá fẹ́ lọ university, tó bá fẹ́ lọ polytechnic, o gbọdọ̀ ní WAEC ẹ lọ́wọ́. Nínú àwọn ọmọ tí ó kọ́ yẹn, ààtò Ọlọ́run president orílẹ̀-èdè lè wà láàrin wọn. Minister lè wà láàrin wọn. Governor lè wà láàrin wọn. Kó wá jẹ́ pé nítorí wọn ò rí WAEC san, ní rògo yẹn fẹ́ wá wọlẹ̀. Òun ló mú mi láti dìde láti lọ sọ wípé gbogbo owó 2,000 students yẹn kọ́ kí wọ́n lọ san. Mo ń bá yín sọ̀rọ̀ yìí they are good to go wọ́n ti padà láti lọ máa kàwé wọn wọ́n dẹ̀ máa kọ WAEC ọdún yìí ní agbára Ọlọ́run. Mo fẹ́ fi dá yín lójú ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ̀yin onílù ẹ jọ̀ọ́ ṣé mọ̀ pé mo sọ fún yín wípé ètò ní progressive party gbogbo nǹkan tá a máa ń ṣe ètò ni kò sí gbòòrò àgàrà kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe tí progressive bá ti rẹ́dì láti dúró láti sọ̀rọ̀ kò sẹ́ni tó lè yí padà. Mo fẹ́ bẹ̀ yín àtẹni tó join ẹgbẹ́ ní January tó ló gọ́vnà ló kàn dáidé ni they are welcome. Ẹni tó join ní November tó ní nǹkan tó kàn nìyẹn déédéé ni they are welcome. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn mi ẹ má bú ẹnikẹ́ni o ẹ má sọ̀rọ̀ sẹ́nikẹ́ni o mo fi ti Ọlọ́run mo fi ọlá oṣù tá a wà yìí mo fi bẹ̀ gbogbo ẹ̀yin supporters ẹ má bú ẹnikẹ́ni o wípé gbogbo dáadáa tá à ń ṣe adúpẹ́ lọ́wọ́ president wa President Bola Ahmed Tinubu bàbá wa who has taken the bull by the horn who is charting a path of this country so that the generation yet unborn they will have something to fall back on.
gbogbo ìgbésẹ̀ tí bàbá wa ń gbé is in the overall interest of this country. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bákan kó tó di gbọ́ dórí àléfà ńṣe la máa ń yá owó òlú òkè láti fi lè tẹ dọ́là mọ́lẹ̀ kó má pọ̀ ju fún wa ní náírà. Tí bá sọ fún yín kó tó débẹ̀ owó tá a ti yá kò ṣòwò kékeré ṣùgbọ́n nígbà tó ti débẹ̀ yìí àyàwó mọ́ láti máa fi tẹ dọ́là mọ́lẹ̀ lẹ́ni ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. Ẹ ṣe lọ́wọ́ báyìí there is unification in the exchange rate. Bó bá wá láti ìlú òyìnbó tó bá lọ sí black market tó bá lọ central bank iye tí dọ́là jẹ́ lẹ́ni náà ló máa jẹ́ o. Kò ń ṣe pé iye tẹ́ bá rí black market ó máa yàtọ̀ sí central bank bí tó ìwà ń gbà kan. Nísìnyí bàbá wa nísìnyí dọ́là ó ti stable náírà ó ti stable against the dollars. Gbogbo ìyànjú tó dẹ̀ ń gbìn ni pé kó jẹ́ 1,000 naira to $1. Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe. Before the general election Ọlọ́run á fún wọn ṣe. Subsidy kò sí mọ́. Kò sí subsidy mọ́. Free market economy ló wà ní downstream sector. Tó bá gbé pé nítorí ìjà tó ń jà ní Iran. Ìjà tó ń jà ní Iran òun ló jẹ́ képo wọ́n. Tó bá ti lọ ń sìn epo á padà sí price ẹ̀. Á padà sí price ẹ̀. Ẹ má jẹ́ káwọn kan máa tàn wá. Ààrẹ orílẹ̀-èdè yìí bàbá wa President Bola Ahmed Tinubu Ọlọ́run fún wọn tò wọ́n dẹ̀ ń tò bí tó jẹ́ kó tò. Ọlọ́run dúró tì wọ́n Ọlọ́run ò dẹ̀ ní dójú tì wọ́n. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àdúró ti gbogbo mùsùlùmí pátápátá àti gbogbo ọmọ ẹgbẹ́ APC pátápátá àti gbogbo ọmọ Ogun State pátápátá fún àdúró ti bàbá wa President Bola Ahmed Tinubu wípé ètò ìdìbò tó ń bọ̀ yìí lágbára Ọlọ́run àwọn náà ló máa padà sórí ìtẹ́ wọn. Ọlọ́run ò ní fi wọ́n lẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú wọn. A dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Governor Dapo Abiodun. Yes. Fún gbogbo àdúrótì wọn. Fún gbogbo èyí tí wọ́n ti gbé ṣe. Wọ́n ti bẹ̀rẹ̀ dáadáa. Lágbára Ọlọ́run á gúnlẹ̀ dáadáa. Ọlọ́run ò ní fi wọ́n lẹ̀ o. Ọlọ́run á dúró tì wọ́n o. Ibi gíga gíga láyé wọn lágbára Ọlọ́run o. Gbogbo nǹkan tó bá wọ̀n Ọlọ́run á jẹ́ ó wù wọ́n délẹ̀délẹ̀ o. Ọlọ́run á fún wọn ṣe o. Ẹ̀yin bàbá mi mo dúpẹ́. Mo dúpẹ́ o. Mo dúpẹ́. To all the Muslim community in Ogun State, I thank you. I thank you. I appreciate you for always being there for me, for standing up for me in every occasion. I appreciate you for being there for me to speak on my behalf, to argue on my behalf, to defend me on my behalf. And I can assure you, my best is yet to come. My best is yet to come. Ọlọ́run á dẹ̀ bá mi dúpẹ́ fún yín. Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín. Ọlọ́run ò ní fi yín lẹ̀. Agbára Ọlọ́run ló ń fi yín lẹ̀. Ọlọ́run akúfọ́yà kan Ọlọ́run ò ní fi yín lẹ̀. Ọlọ́run á dúró tì yín. Ọlọ́run títóbi Ọlọ́run. Ọlọ́run gbogbo àdúrà tẹ gbà lẹ́ni. Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Mo dúpẹ́ fún yín o. Ọlọ́run á bá mi dúpẹ́ fún yín o. Ọlọ́run Bismillahir Rahmanir Rahim. Ọlọ́run ò ní dúró. Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Ayọ̀ yín á kún. Ọ̀yà yín á kún o. Ayọ̀ yín á kún o. Gbogbo ẹni tó fẹ́ lo religious bias láti divide wa Ọlọ́run ní fún wọn ṣe. Ọlọ́run ní fún wọn ṣe. Mínísítà ti sọ́tán. Gbogbo ẹni tó yíyá yìíká mùsùlùmí ni. Mùsùlùmí ni. Lọ́tùn lósì mi ò ń ṣe ẹlẹ́yàmẹ̀yà láàrin religion. Bí n bá ti rí mùsùlùmí èmi náà ni. Bí n bá ti rí kìrìsìtẹ́nì èmi náà ni. Àwọn tó pè mí Sulaiman wọn kúrò. Àwọn tó pè mí Sulaiman wọn kúrò.
Solomon tí mo dẹ̀ ń jẹ́ náà kò sí rọ́ńbẹ́. Gbogbo ẹ̀ lọ́mọ pé ẹni tó ń jẹ́ Solomon ló ń jẹ́ Sulaiman. Ẹgbọ́n mi o. Nínú Bíbélì, wọ́n ní King Solomon. Nínú Alukurani, wọ́n ní Adnobi Sulaimana. Ramani. Ramani Rahim. Ẹ ṣé. Ẹ ṣé. Eléyìí tá ṣe yìí. Eléyìí tá máa ṣe pé ètò òdìbò mi wáyé ni. Lágbára Ọlọ́run, ìwòye ọdún tó ń bọ̀. Àpéjọpọ̀ báyìí láti wá dúpẹ́ ńlá fún Ọlọ́run ọba fún ìyanu tọ́lọ́run á ṣe ní agbára Ọlọ́run bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe ọlá ẹ ṣe tó bá wá dìgbà yẹn wọn ò ní fẹ́ ní kọ́kọ́ wá ṣàwátì o wọn ò ní fẹ́ ní kọ́kọ́ wá ṣàwátì o wọn ò ní fẹ́ ní kọ́kọ́ wá ṣàwátì o. Ọlọ́run tó dẹ̀ ń fi ni mọ̀nà á fi wá mọ̀nà o nítorí òun lọ́ba ìdìnnà sìrántà mustakim nítorí òun lọ́ba ìdìnnà sìrántà lè mustakim Ọlọ́run á fi wá mọ̀nà o Ọlọ́run á tọ́jú wa Ọlọ́run ní fi wá lẹ̀ o Ọlọ́run á dúró tì wá o ẹ ṣé mo dúpẹ́ o thank you very much thank you very much thank you very much thank you very much. Yayi gbogbo adini lọ́nà dini lọ́wọ́ wọn ò nílè ráyè díẹ̀ lọ́wọ́ gbogbo adini lọ́nà. Akasho. Hey. Sinetọ Yayi gbogbo adini lọ́nà dini lọ́wọ́ wọn ò nílè ráyè díẹ̀ lọ́wọ́ gbogbo adini lọ́nà. Yayi gbogbo adini lọ́nà dini lọ́wọ́ wọn ò nílè ráyè díẹ̀ lọ́wọ́. Yayi gbogbo aṣẹ́ni lọ́rùn ṣẹ́ni lórí o wọn ò nílè ráyè ṣẹ́ lórí. Olamilekan gbogbo aṣẹ́ni lọ́rùn fọ́ni lójú o wọn ò nílè ráyè fọ́ ẹ lójú. Egungun gbogbo aṣẹ́ni lọ́rùn ṣẹ́ni lórí o wọn ò nílè ráyè dáwà gbélé. Àmì Ọlọ́run gbogbo adínì lọ́nà dínì lọ́wọ́ o wọn ò nílè ráyè díwà gbélé. Akọ́lọ́wọ́ lèmi Kollington mi bàbá Akasho Mutiu mi gbogbo aṣẹ́ni lọ́rùn ṣẹ́ni lórí o wọn ò nílè ráyè ṣẹ́ wà lórí. Ọ̀làlà ìlà ńlá òwò Ọlọ́run má bàyọ̀ wá jẹ́. Olamilekan ọ̀là ìlà ńlá òwò Ọlọ́run má bàyọ̀ wá jẹ́. Egungun láìlá o Àjàó adé mi láìlá ọ̀yí tí o yí láìlá olówó ayé mi láìlá alálùbáríkà láìlá kọ́ ló ń wọ̀ lánàá bí kò má jẹ́ kí dèndé ṣánkú láìlá ìlàlá
láwùkọ́ bóyá ẹ bá mi pé Àjàó 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 Ibrahim bàbá àbẹ́jì bàbá Akíru ọkọ̀ ọmọlára olúwọmọ gbogbo yẹ wà lápapọ̀ a ò ní wá ẹtì o Ibrahim Àjàó Àjàó Sunday Ìbàdàn aláṣẹ SIB owó bàbá Jùmọ̀ká o wọ́n ní Ibrahim Àjàó Ọlọ́run ò ní pa ẹ́ Àjàó Àjàó Ibrahim Àjàó olúwàhùn ó yá àti mọ́kànbalẹ̀ Yayi ń bọ̀ o àti fọkànbalẹ̀ Yayi ń bọ̀ o ogun adi tuntun àti fọkànbalẹ̀ Yayi aláàánú lọ́lọ́run gbé dìde àti mọ́kànbalẹ̀ Yayi ń bọ̀ olóríire lọ́lọ́run gbé dìde àti mọ́kànbalẹ̀ Yayi ń bọ̀ gbogbo ogun ká máa fọ̀tẹ̀ báwọn tó dára jẹ́ o ká máa fọ̀tẹ̀ báwọn tó dára jẹ́ o àyànfẹ́ Ọlọ́run ni ẹ jẹ́ ká gbà fún Yayi ká máa fọ̀tẹ̀ gbogbo ogun ká máa fọ̀tẹ̀ báwọn tó dára Yayi àwa ń fẹ́ Sulaimana à ń fẹ́ ẹgbẹ́ ẹni tó bá lè bá ẹja kó wá wí o àwa ń fẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ à ń ṣèjọba bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ Yayi à ṣèjọba sojú kẹ́ni màmá ní Yayi àdébẹ̀ sojú kẹ́ni màmá ní Yayi àdébẹ̀ o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ó dá Yayi Oloku ṣó Yayi dọ́dọ̀ Yayi agbára Sumaila Yayi bàbá mi ògógó ṣó Yayi dọ́dọ̀ Yayi. All right. ẹ dákun Akasho, thank you very bàbá much. mi ojú gbélé o bàbá mi ojú gbélé Mutiu Akasho, o thank you. Yayi ẹ dákun. Yayi. That's a wonderful performance from Ati Mutiu Akasho. Akasho, Mr. Prudent, thank you very much. God bless you. Alhaji wa Olotu, thanks for that honor. Torí pé a fẹ́ gbádùn Olotu dáadáa. Lágbára Ọlọ́run. À ń kí ìwọlé Olúọmọ of Yewaland. Okay. Olúọmọ káfàtà tìbútòrò gbogbo ilẹ̀ Yewa. Olójú àánú ọlọ́kàn kẹ́. Alhaji wa Ibrahim Egungbohun Dende. IBD. Ọ̀yí tí ò yí. the Oluomo Kabata Of Yewaland. Ankiwale Chief Sunday Ibadan, SIB. Bakana, all the dignitaries who came in during the speech of the distinguished senator are all appreciated. Thank you very much. Let us also inform you that this ceremony has an international color. I have all the way from the Republic of Pakistan gentlemen who have come to associate with us on this occasion. We have Malfi Tariq Mahmoud. You are welcome. Thank you very much for honoring our invitation. Malfi Seshan Sabrullah. You are welcome. And we have Malvi Umar Hamad. You are welcome. You are all welcome. Honorable Sikirullah Gundele, you are welcome, sir. What that means is that the man of the moment is a man who is beyond Ogun West, a man who is beyond Ogun State, a man who is beyond Nigeria, and who has that international connection that can bring about rapid progress and development for Ogun West. Thank you, Senator Solomon Olamilekan Adeola, for this connection that you have brought to bear. Bẹ́ẹ̀ni yín ni ká lè ṣe mí. Wọ́n ní téèyàn bá kó ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún, tó kó ẹ̀yìn sọ́wọ́ òsì, tó wá fẹ́ yìnrìn títí tó délé sẹ́yìn, ẹni tí ó yìn ó yìn, ẹni tí ò ní yìn kò ní yìn.
Ayin Senator Olamilekan Adeola Yayi fún ribiribi tí wọ́n ti ṣe gudugudu méje àti yàrá mẹ́fà tí wọ́n ti ṣe Ọlọ́run kó dá Senator sí fún wa. Àmọ́ ẹ̀yin lẹ́ni floor. Inshallah. Alhaji wa Taiwo Sani Ogogo ọmọ Kulodo tó bá di ní ọ̀la Alhaji Taiwo Hassan Islamic quiz competition will be coming up tomorrow at Ilaro Central Mosque. Lost but found, a key to a car. If you are looking for a key of a car, then you should consult us. Lost but found, a key to a car. If you are looking for one, just consult us. And at the same time, ani ago kan bí tẹ́nìkan ti sọnù ẹni tó bá sọ ago nù kó wá pẹ̀lú ẹ̀rí tó dájú birth certificate, international passport, driver's license àti gbogbo ẹ̀ kó wá gbàgbọ́ ẹ̀ ń bí. Lẹ́ẹ̀kan sí Alhaji Tájù Yewa àmbọ̀ ẹ jọ̀ọ́. ẹ fún wa ní ìṣẹ́jú díẹ̀. Alhaji Tájù Yewa bàbá ìmáàmù láàárọ̀ fẹ́ rí wọn. Alhaji Tájù Yewa ọ̀rọ̀ oníyebíye ṣé Lukman bàbá ìmáàmù láàárọ̀ fẹ́ rí wọn. èèyàn á sọ̀rọ̀ kan Bẹ́ẹ̀ni. tó níye lórí ọ̀rọ̀ tí bàbá wa Senator Olamilekan tí wọ́n sọ. ọ̀rọ̀ gidi tó jẹ́ pé gbogbo ẹni tó ti ń kánjú tẹ́lẹ̀ yóò dúró. Èmi ó gbé ìròyìn eléyìí ìròyìn tí bàbá Senator sọ máa gbé dórí program ìrọ̀lẹ́ lágbára Ọlọ́run Splash FM 106.3 tó bá tún wá di láàárọ̀ kùtùkùtù ọ̀la Operation 106.3 máa gbé débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́n kó ṣe ní rọrùn. Ẹ máa gbọ́ ní Yewa Frontier FM. Inshallah. The arrival of the Commissioner of Budget in Ogun State. Oh yeah, inshallah. The Commissioner is within us. Okay. Hello? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salam warahmatullahi wabarakatuh. APC Yayi níjọ́. Yayi níjàre. Mo fẹ́ kẹ́ kẹ́tí sí mi dáadáa. Gbogbo àwọn máàmù tó wà níbí báyìí wọ́n máa tó lọ àti yanjú wọn. Gbogbo àwọn baálẹ̀ tó wà níbí báyìí wọ́n máa tó jáde àti yanjú wọn. Gbogbo àwọn ìyálọ́jà tó wà níbí pátápátá wọ́n máa tó jáde àti yanjú wọn. Gbogbo àwọn Ansarudeen